àwa ní wípé ẹ̀yà kan àbí ká ní ẹnìkan kò lè dá bí ọmọ tó bá ṣe ní ìdílé ìyá ló máa ní ìdílé bàbá. Ìgbọ̀n kí bàbá ẹ̀ ti kú tàbí kí ìyá ẹ̀ ti kú, ẹbí ìyá máa wà, ẹbí bàbá máa wà. Kí ló dé tó jẹ́ pé àwọn interviewer yẹn ọ̀dọ̀ ẹgbẹ́ kan lọ́lọ́, wọn ò yà sí ẹgbẹ́ kan, ọ̀dọ̀ ìyá ni wọ́n gbà, wọn ò yà ní ọ̀dọ̀ bàbá. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ẹ má jẹ́ kájọ sùn síbi kan náà, kájọ yọrí síbi kan náà. Látìgbà tí wọ́n ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìyá Destiny Boy, wọ́n béèrè lọ́wọ́ ìyá Destiny Boy, wọ́n béèrè lọ́wọ́ àbúrò Destiny Boy, wọ́n béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n tí wọ́n béèrè lọ́wọ́ àbúrò ìyá tó jọkùnrin. Kí ló dé tí wọ́n lọ béèrè lọ́wọ́ bàbá? Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Mo wá fojú nù wò pé kó má jẹ́ pé wọ́n ti lọ ẹgẹ́, kó má jẹ́ pé bóyá wọ́n ti lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá. Nǹkan tí bàbá sọ ń bẹ̀ kò ṣeé gbé sórí ayélujára. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ẹ̀yin èèyàn wa, ẹni tó ṣe ń táfíù fún ìyá Destiny Boy yẹn tí ò ya ọ̀dọ̀ àwọn bàbá Destiny Boy, torí wípé ẹ̀yin Yorùbá, ẹ̀yin àgbàlagbà ẹ máa ní bàbá ló lọ́mọ, kí ló dé pọ̀dọ̀ ìyá ni ó gbà. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Nínú interview tó ṣe fún ìyá, ìyá ń sọ wípé òun ti lọ káàkiri, even gan lára ọba Ẹdú ti sọ wípé ọmọ òun o nǹkan dúdú ò bá lára mu, ṣé nǹkan funfun ni ọba Ẹdú ń lò fún? Ẹ̀yin agbófinró ẹ bá wa kí sì sọ̀rọ̀ yìí o, ṣé nǹkan funfun ni aláwo oníṣègùn ló fẹ́ lò fún? Ṣé kìí ṣe pé nǹkan dúdú náà ni ó fẹ́ lò fún? Torí pé ìyá ti sọ ní interview yẹn pé ó sọ wípé nǹkan dúdú ò bá ọmọ òun lára mu. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube.